wáyà bá tọ́ bá sùn bọ́ bá yí àti wọ́lá gbàgbé máa ju bá àwọn bàbá rẹ̀ bàbá bẹ́ẹ̀ ni lájú tí ayé fi yẹ ni láti méjì bàlábù ló ń bá mójójó yìí bàtọ́ wọlé tèjìtèjì lágbo ògòdò bàbá àdéhùn ọ̀sọ̀rọ̀ òun sì ní bàbá òjò yàgbó òṣòro àkìbí ìbọlé yàlámù òṣòro àfẹ̀gbẹ́ tèjìrì ìlàgbù lọ́sọ̀rọ̀ àlọ́ ọ̀gẹ̀gùn ọdẹ. Kishi is one of the communities that constituted the northwestern part of Oyo State. So today we'll be exploring Kishi. So Amama Lowo àwọn kan tó jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé ní Kishi, every tourist attraction. So we are going to be exploring the beautiful potential tó wà ní Kishi. Ẹ mọ̀ bá a kálẹ̀. Ó máa very very interesting. Honestly, I'm too excited. I'm so excited. Let's go. Barong was on the Pate. What is going to say? What do I know? Àwa àtàwọn bàbá olóyè balógun àjọ lọ. Wọ́n máa tẹ̀rí wọwé gẹ́gẹ́ bí ìsùn wọn máa ti díra bí ọ̀gẹ̀dẹ̀. Bàbá wa ni kì í sí àlágbùlù ìsomi ọ̀kadùnmí rẹ̀ bí ó sì lágbùlù bàbá kò sí gbòòrò kí ara tí pọ̀ jẹ́ sí gbòòrò nàmọ́ wọn ojú òyì ọba kì í sí ọ̀gbọ́dọ̀ jẹ́wé apá torí pápá ni bàbá wa fi ní ṣẹ́gun ó sì bá sàlámbà tọ́jọ́ fún ọbẹ̀ lérí ológun náà sàbí bàbá adéọlá ti ń ṣe bí pọ̀ bàlú. À ń lọ sí orí òkè nílé ìlà àdásóbò nílé ìlà wà ní Kishi. Ọba bàbá lọ́ba bá sì yèrú mọ́ ó sì bá kàn gbé ológin ní ìgbẹ́ sábẹ́ ọtí ń bá ti sọ̀lẹ̀ bí hàn bí n ti ń gbọ́ ohun mo sì tẹ̀lé àkàngbé ń bá ń gbọ́ ohun tẹ̀sẹ̀ ajígbọ́ tèmi tọ̀sán tòru ọkọ̀ òlu lọ bàrú òní ìlú kan kẹjẹ ń kẹjẹ bàrú ni wọ́n òní ìlú kan kẹjẹ ń kẹjẹ èyí tí wọ́n fà wọ ẹkùn ṣe àti kété pé tí ẹrú ilé ọ̀gbọ́dọ̀ yó àwọn ọ̀pọ̀ gbọ́dọ̀ débẹ̀ ìlú bàrú bá débẹ̀ àmì ló ń gẹ tàbí ọtí ń bá ti sọdẹ bí hàn yá bàrú kú wọn láwọn mẹ́kún sùn bàbá bàrú kú wọn láwọn èé gbà gbogbo gbẹ̀jì lọ́dànù ní líkì wọ́n sì ń hùwé ajá àjẹ́ sábì ọtí ọmọ ẹranko kú kí n máa wọ burambàrò fún ní ọ̀dẹ sàbí àbá àwa lọmọ bó ń lé sùn kínní jìngín bó ń lé sùn kínní jìngín bàrú apẹ́lẹ́ kù nílẹ̀ títí tọba pẹ́ títí wọn ara bá lè lẹ́yìn wọn àbàpàtà kò lé wọn ní kó wú bàbá wa ní fọmọ àdínní tí wọn lápò ẹ̀sìn dúdú máa dúró ṣáájú òsè kan ìwà kò jẹ́ dúdú bàbá Adéwọlé dúdú máa dùn bá rẹ̀ tùbí tèrí bá ló ń bára ṣáàdó. Gangan ni gigi Asia má lọ bà yẹn mọ́ jí gangan ti kú apá ẹgùn kí sókè. Nísìn òkè àdásóbò náà la wà yìí tó jẹ́ ìsàndálẹ̀ ìlú Kishi ẹ pé àwọn tó tẹ̀lé ìlú Kishi gangan bí wọ́n ti jókòó nìyí lákọ̀ọ́kọ́ ọjọ́ ẹni ẹ̀ là ń pè ní Kishi Yerúmọ̀ náà là ń pè ẹni àkọ́kọ́ wa ní Kishi ilé yẹn wá láti ọjọ́ ọmọọba
ilẹ̀ ìlú Nìkì. Ìlú Nìkì. Nìkì yẹn wà ní Bẹ̀ndẹ̀ nílẹ̀ France lọ́hùn. Àwọn sì tún ṣe àṣepọ̀ dòní pẹ̀lú wọn. Pé táwọn náà bá ń ṣe ọdún tiwọn náà, a mọ́ lọ bẹ̀ táwọn lè jọ sọdún. Àwọn náà tó bá dé tiwa náà, àwọn náà wálẹ̀ yìí wọ́n bá sọdún. Àsìkò tá a bá ń sọdún àdásóbo. Ìyá tó wá jẹ́ ọmọ ọba Aláàfin, òun nìyàwó Kishi Yeruma. Ìgbà tí ọba Aláàfin gbéṣẹ̀ lásìkò gbà yẹn, wọ́n mú ìyá yẹn à ń pè ní Àdá. Òun náà la fi sókọ òkè yìí, Àdásóbo. Òun ni ó wá fẹ́ Kishi Yeruma. Ìgbà tí Aláàfin kan wàjà, wọ́n mú wọn fi rólé gẹ́gẹ́ bí Aláàfin gbà náà kí wọ́n fi rí ọmọ oyè yàn. Ìgbà wọn yan ọmọ oyè tán, ó di pé Olóhùn ò ní mọ̀ ṣe kábíyèsí fún ọmọ oyè tó tẹ̀ tún yàn. Ó wá kókó mbẹ̀, ó wá tọ̀ Kishi Yeruma wá. Bí wọ́n ti gbà tí wọ́n fi di aya ara wọn àtọkọ nínú, wọ́n di tọkọtaya láàrin ara wọn. Òun ló wà ń bẹ, wọ́n jọ ń ṣàbíamọ láàrin ara wọn. Ìgbà tí Àdá yẹn wá kú, bí iná ojúbọ rẹ̀ níbi tá a sìnkú ẹ̀ sí gangan, nígbà ibẹ̀ náà ni òun yẹn gangan làwa ń ṣe ọdún fún. Àdá là ń sọdún fún lọ́dọọdún yẹn. Ó fi di pé tá a bá bọ Àdásóbo, ojú orí ibi tí wọ́n sin Àdá sí, toró ní òrù kan tó máa fi ṣe ìwòsàn fáwọn alábíamọ. Ó ní òrù òyìn omi àgbo tí wọ́n máa gbà tí wọ́n fi tọ́jú àwọn alábíamọ, àwọn aláboyún kankan wúwà yẹn. Eléyìí làwa ń tọ́jú di ọjọ́ òní báyìí, ọdún rẹ̀ là ń ṣe. Tó bá ti di inú oṣù kẹrin báyìí, inú oṣù kẹta la mọ́ sí, àmọ́ fáǹfààní wẹ́dà ti ṣéǹjì nísìnyí, a máa kọ́ ṣe ààwẹ̀ kó tó di pé a lọ gbé Àdásóbo. Àmọ́ lọ́dún ní a ṣe inú oṣù kẹta náà la máa lọ gbé Àdásóbo. Àwẹ̀ wa ti bọ́ sí inú oṣù kẹta lọ́dún ní, ìbẹ̀rẹ̀ oṣù kẹta láàmú àwẹ̀ ká tó wípé a tún parí àwẹ̀, ó ti bọ́ ní oṣù kẹrin. Inú oṣù kẹrin láwa ṣe ọdún yẹn lọ́dún ní gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wa. Táwọn lọ ọ̀gbẹ́, èmi mo mọ́ lídìí ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí balógun ìlú. Èmi ni mo lídìí ìgbẹ́ lọ gbogbo ibi tá a bá lọ. Tá a bá kúrò ní ìgbẹ́ tán, ẹran tá a bá pa, a kó wá síbí. Ọjọ́ kejì ọdún bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ìyá yìí ṣe rí nìyí. Tá a bá ṣe títí díjọ́ kẹjọ, àwa tún ní ijó kan tá a máa jó níta. Ìyẹn ni gbogbo àwọn ará bọ̀rù tẹ́tà wí, àwọn ará Lèkì kankan yẹn, ará Yásìkà ní kankan gbogbo àti gbogbo ọmọ ìlú Kishi lápèjọ lóde ọba ń bẹ̀ láàjíjó yẹn nírọ̀lẹ́ gbogbo ìbáyà ti jáde ta. Táwọn jíjó yẹn tá a bá ti parí lẹ́nu tọ̀, ọdún parí ní ọdún yẹn nìyí. Ọjọ́ bó ti jẹ́ bí Àdásóbo ṣe wà ni mo ṣe ṣàlàyé fún yín yẹn. Ṣé òrù yẹn ṣì wà ń bẹ̀ àbí? Kò sóòrù ń bẹ̀ mọ́, sóòrù yẹn ń bẹ̀ mọ́. Àmọ́ gẹ́gẹ́ bí àṣẹ wa, ìjì òun náà ní sẹ́rí jìnnà láì jìnnà tó níhò yìí, ojúbọ gan ni. Tó bá dé pọ́dún máa ń bọ̀ ní àwa ṣe àtúnṣe gbogbo bíi. Òun ní ìjì tó níhò sálẹ̀ ni, ìjì tó níhò sálẹ̀ ni òun ni. So that is that about Àdásóbo. So we are off to our next place of attention now, or place of interest. Let's go with OLUWAKIRI. Don't forget to subscribe to our YouTube channel at OLUWAKIRI.
Good morning. Good morning, Lanpe. Okay, sir. Àwọn ní ọdún kankan sí. Àmọ́ òun náà ní ojú ibi tí Lanpe ní Ọya. Ní Oke Ogun ni. Good morning. Ẹ dákun náà ní ọ̀jẹ̀. Ẹgbẹ́lẹ́ ẹ̀lẹ́. Ẹ kò lẹ́yìn. Ibi tí Lanpe ní Ọya. Wọ́n kọ́ fún. Wọ́n fi páànù ráńdì ẹ̀ báyìí. Dáa pé abárọ́ náà ni àbá dídì ẹ̀. Àwọn ẹ̀dí ṣe wọ́n ti sọ́ di gíga. Kò sí ọ̀nà lẹ́bù tí wọ́n lè gbà débẹ̀. Àwọn tí wọ́n ti gòkè sí eré o gbéra tí wọ́n stop wọn ikú wọn gbọ́dọ̀ tayọ bí wọ́n dé yìí láti nítorí àjẹwò. Lọ́dún tó ti pẹ́ ilé àwọn bẹ́ẹ̀ náà. Nígbà ọdún yẹn àwa wà ní sẹ́mọ̀rìtà àjù báyìí lọ́pọ̀ ẹ̀. Wọ́n sọ pé gbogbo òkè yìí o omi ni gbogbo abẹ́rẹ̀ bó sì wà yìí omi ni gbogbo abẹ́rẹ̀ wọ́n tún ló ní gold láti gbà wọ́n sà ló ní omi ànàmọ́ nìkan náà lójú wọn sàmẹ́ ó ti wọlé pẹ́ tó àwọn ìbọn yẹn á padà wá ṣiṣẹ́ kan ní níbí báyìí kódà ọdún tí a fẹ́ dá dàmú sí ẹ̀yìn ojú rẹ̀ yìí àwọn ìkìlọ̀ yẹn ló mú wọn láti lè ṣe dáàmù yìí mọ́ wọ́n ní tí yẹn bá fi ṣe dáàmù sí àyín omi àáyí àwọ̀lú akóòlù lọ omi abẹ́ òkè yìí ìsinsìn náà mo rápẹ̀rẹ̀ ní ọdún kan àwọn nǹkan tó gbẹ́ kòtò ní àgbàbẹ̀ náà kọjá wọ́n gbẹ́ kòtò lábẹ́ òkè yìí omi ti ń ṣẹ́ jáde ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ń wa kòtò báyìí náà omi ti ń ṣẹ́ jáde tó bá dásìkò òjò ní ilé tó wà lọ́wọ́ yẹn náà omi kan àwọn omi kan bẹ tí wọ́n máa ń ṣẹ́ jáde látara òkè wọ́n máa kọjá lọ ń bẹ̀ gẹ́gẹ́ bí òkè náà ṣe wà fún ni ó ti yé. Gbogbo òkè náà ni nǹkan tí àlejò lè wá wò. Wọ́n tán gbogbo ẹ̀ náà la fi hàn láìpẹ́ àmọ́ ẹ sọdún òun àmọ́ ìyá yẹn àwọn tí wọ́n ní ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ wa ọdún wọn máa ṣe àjọ̀dún òun. Ada ọ̀rọ̀ ni ọ́. Oṣù méjì. 2 months ló máa lò tó fi máa ṣó. Bẹ́ẹ̀ náà ló débí o. Oke Ogun ni ẹ. Dùmọ̀ náà ló débí.
Olùrí náà là ń pè ní àgbàgbà ní àbátúrè ní àdúrà àwọn bàbá wa. Ó wà lára àwọn tá a máa fi súre fún Kishi. Odò yìí àgbàgbà tábà ní àdásọ́gbò ọ̀pẹ ẹ̀kún gbà wá o. Wọ́n á dàgbọ́ dègé àgbàgbà kọ̀kọ́dọ̀ ayé tutù kankan. Wọ́n dà kàn bẹ́ẹ̀ ni pé ẹ gbà wá o, ẹ bá gbé Kishi gòkè o, ẹ bá ṣe bá kan bá ń sàrò kan àìsàn káìsàn ọmọ wọ̀ lúwa o. Ìgbà yẹn gbogbo tí a bá ń ṣe nǹkan bíi ìbẹ̀bẹ̀ ìdáhùn pé ní ẹbọ gbígbé tá a bá fẹ́ gbẹ́bọ fún ìlú àmọ́ gbé wá síbí yìí náà títí àmọ́ gbẹ́bọ yẹn wá síbí yìí òkè ìdùnmọ́nì yẹn náà tá a sọ yẹn níbi kan bẹ tá a pè níbi tó bá parí sí àyè yẹn táwọn lọ tó bá dé pé a bá fẹ́ rúbọ fún ìlú òun náà máa gbẹ́bọ bá gbé wá sí ibẹ̀ níbi ìparí ní tábà lọ máa tó fi bẹ̀ hàn yín ọmọ gbé ìpè tuntun yẹn ọmọ gbé wá síbẹ̀ náà láti fi ṣàdúrà fún lù gẹ́gẹ́ bí ìyá yẹn ti wà fún mi. òkè ń gbẹ báyìí o. kìí gbẹ tẹ́yẹ́ yẹn àmọ́ ní ọ̀lọ́lẹ̀ díẹ̀ sí òjò mi ò fẹ́ dé àmọ́ omi pọ́n bẹ̀ lọ ni. fẹ́ rí ayé ìgbà kan tí ìlú ò tí ì tóbi tó báyìí kò tẹ̀ ní gbé rárá àwọn tí wọ́n fọṣọ ni ẹ ṣe gbá kan gbogbo wọn mọ wá bíi ẹ máa fọṣọ àmọ́ gbà tẹ́lẹ̀ ewu eléyìí tó tún kọ́ létí yìí nísìnyí lẹ́fẹ̀ẹ́gùn náà náà ni wọ́n mọ̀ yọ búlọ́ọ̀kù tọ̀ kò tán fà ní ni mo tó jòmí ó dínkù ní tábà ipá wá fílẹ̀ gẹ́gẹ́ bí àṣà tá a bá kò ní gbẹ tó mi ò fẹ́ dé ó sì máa pọ̀ mí bí láti gbòòrò. àwọn ojú ẹ̀ fáyìn tutù dódódódó àmọ́ mú gbogbo àwọn tẹ́gbọ́n yẹn wọ́n máa mú náà ni wọ́n máa mú ni àjẹ́ wọn sì dọ̀tí bẹ́ẹ̀ ó ṣe mú wọ́n fáyìn gan-an ó dùn lẹ́nu. Ó sì tutù yàtọ̀ lọ. Ó tutù yàtọ̀ omi àbí omi ẹ̀rọ. Omi odò lẹ́ni kí ṣe yàtọ̀ gẹ́gẹ́ bí omi òjò ní. Kò sàn rárá ń tẹ̀ o. Tó bá kó tán yẹn lásìkò òjò ẹ̀rí ọ̀nà yẹn náà mọ̀ gbà lọ àmọ́ ní sèbáyé bí ó ti wà náà ní títí bẹ́ẹ̀ bá ń pọ́n jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ débì ló bí ogúnjọ́ sígbà ìbẹ́ẹ̀ ti tún bá náà ni bẹ́ẹ̀ bó ti wà fún un. ẹ ṣe wà ní ẹ̀bọ̀ ní tọ́lú ilé sí. wọ́n gbàdúrà gbà yẹn.
tó bá mú ọdún mẹ́rin wọlé ọdún márùn wọlé ọ̀la òun náà di pàmò lọ. Lọ́wọ́ ẹ̀ta ló ń lé ìdílé ọ̀gbìn àwọn àtà. Owó jọ̀nà, ìṣòro jọ̀nà kọ́lẹ̀ kan. Ìṣòro jọ̀nà ń gbà ta. Dale gbàgede fún yàrá ọ̀sẹ̀ màdá lè balẹ̀. Wa tí wọ́n fi mọ́ bí wúre fúlù wọ́n fún un náà wúre fúlù ó yẹ pé tí wọ́n bá gbé ìpèsè táàrú yẹn ní nǹkan ẹbọ yẹn wọ́n máa gbé wa sí ibi yìí náà fún odò Tègè tá a bá ń ṣàdúrà fúlù wọ́n máa sọ wípé kí Ọlọ́run kó wọlá àdásóbo agbagba Tègè ìyámọ̀pó kiri kan ìgbà wọ́n mọ̀ wíbẹ̀ káàkiri wọ́n mọ̀ fi súre fún ìlú Kishi láti pé àgbàgbọ́ pé àbí ọgbà láti bẹ̀ ìgbàgbọ́ wa nínú ìdọ̀lá báwọn lẹ́sà ìbílẹ̀ wọ́n bá ṣàdúrà bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi sínú àdúrà èyí kọ́ lọ́n wọlá ńgbà àwo wọ́n dàpọ̀ àgbàgbà tá a ti kúrò wọ́n dàpọ̀ Tègè náà dàpọ̀ gbẹ̀ àwọn pè kan ní kòkò ń dó gbogbo mọ́ra bẹ́ẹ̀ ni àní lè débẹ̀ ni wọ́n ọ̀nà òun náà tó jìnnà ń bẹ báyìí. Ojú ibi tí eléyìí wà ojú. Ó wá láti jìnnà náà ni o òun náà tó ń bí akọjá ń bí inú òun náà ni ó kọjá lọ ó lè já pọ̀ mọ́ ibi tá ẹ̀rí pa gba afárá kan kọjá ńláńlá ibi títì ńlá yẹn ibi ó ti já pọ̀ tó lọ sàlẹ̀ báyìí ni ó ti yé àbọ̀ tó bá ti gbé nǹkan bí wọ́n sábà máa ń wá láti bí wọ́n ti máa ń gbé nǹkan kalẹ̀ fún àǹfààní pé ìgbàgbọ́ òjè ló yẹn ó sì ń bẹ ìṣesí náà lọ́wọ́ gbàdúrà wa ló ti jẹ́ nù. Níbo ni à ń lọ láti bí báyìí? A padà sí palace. He's a barber man. Okay. Powerful and warrior man. So, yes, you know. He migrated from Benin Republic. There was a town called Niki. So from
dairy area. Okay. So from there, he came to Kishi here. So there was a place that is settled. That area is called Ogwan Jangba area. So Umbeluti get settled from there. Or then Margaret was by. So later on, when he started hunting, he go back to his house in the evening. So later on, he realized this area is very settled. Was settled by. So the first name and the first house that was built in Kishi is here. So that's the reason why we call that house Soto area. That is tell true. Talk true. Yes. Okay. So this is the area where the first university arise. So later on they come here settle. So during this Imam of Kishi about Dr. Mashud during his region he built this bungalow house and the target as Kishi Roma, that is they should remember the founder of the town. So not Arodi. The target Kishi Roma, that is the founder of the town. So it's an Baruba man. And the word Iba of Kishi derived from the word Baruba. So that Kishi Roma is Baruba, not Yoruba name. So the reason why we are calling Kishi is from the name, the original name of Kishi is Kishi, not Kishi. So but Yoruba you cannot pronounce no statement. That is Kishi. So the reason is that we Baruba man, because Kishi is Baruba town. The founder of the town is a Baruba man. So you just have privilege to marry a regent, that is Adasia, a princess from Oyo Alafi. So about Oyo, the old Oyo Empire is about 45 kilometers away from this palace, inside Oyo National Park there. Oyole was there. So he married that woman. The name of that woman is Adasia. So she also is a powerful woman. So it's a regent from Oyo. So when they get the new Oyo, that is Ajaka of Oyo, the king of the Oyole, so the woman came here to marry our father, our great father here. That is Kishi. So and God bless their marriage. He gives birth to children. So that is it. Wọ́n ti dress fún ti tún wọlé lọ ní àti tún wọlé ẹ̀ lọ́wọ́. Wọ́n tí olórí náà ṣe wọ́n ṣe ara wọn ṣe adé àwọn náà ẹ̀tọ́ fún wọn ṣe tà lẹ́nu. Yorùbá ṣe ní káwọn yóò kún lọ́wọ́ sí àwọn ẹni wọ́n kàn fi everything lẹ́nu gbòòrò just like that tí ó yẹ kó bójú lọ. Àwọn kéèkì tí wọ́n ṣe fún àwọn livestock kan táwọn náà ṣe nìyẹn. Start or commence in this local government, you have to start with Adasobo Festival. Adasobo Festival, gbogbo oríṣiríṣi nǹkan àṣàmbáyé tó bá fẹ́ ṣe, tó bá ti ṣe Adasobo yẹn, no way. Adasobo Festival come first. Eégún ni Oro, Ṣàngó, all these things is after Adasobo. Tí o bá ti ṣe Adasobo, nothing. Ṣàngó ẹ̀rùn, Ṣàngó òjò, Ọbàtálá, Ọ̀ṣun, tọ̀nà so tó bá ti ṣe Adasobo, almost everything. So about 30 years ago, there is small conflict in between the religions. So, but at times, during the Ramadan festival, it is time for a Egungun festival. So Muslim people they will not agree. So maybe during Christmas, so they will say it is time for Oro. So Christian people they will try to do their karo. So and they will say, Oro Binta, this and that. So they will not agree. So that's why if that's the case, let us fix a date after Adasobo festival. All the festivals they should have to follow. So Christian they will do their own during December. Muslim they will do their own. So if Muslim their own, so they will continue. So that's how regional crisis have been. There won't be any conflict again. So people waiting say gradually by gradually again. And pertaining to the land, how we manage our land.
in this community. It's a simple arithmetic because in the olden days, so unlike Saki and other areas, so all the land belong to the Iba or to the Oba of the town. But in this area, we differentiate it. We put it section by section, sector by sector. As here now we have about 8 kingmakers. So, 8 kingmakers? Yeah. Okay. Including Ajana. We have Agoro. We have Ajaguna. We have Laha of Kishi. We have Atiko of Kishi, the Kolab of Kishi, the Baluk of Kishi, and the Yalud of Kishi. These are the 8 kingmakers that you have in this local government. So, and all these sectors, we have about, let's say, about 15 sectors of the land. We divide into this section. So, each king, we start like Isalodona, Isalodona belongs to Agoro. We should monitor that area. All the land, so they should sell it to the community. But the money that they get there, they have to develop their area. Not all the community will depend on the palace or the governments. They can do their return home by themselves. They can buy pole, they can grade their road, so with their money. So anything that they like, they will use this money to develop their area. So that's how we are managing this community. Likewise, we have Ajana community there, we have Agede community, we have Enke community, Oketegi community, Ajangwa community, and so on and so forth. So that's the reason why we don't have any conflicts or land problem. If you want to buy land, whether you are from Sarodo, you can go to Ajangwa, you can go to Lahaira to buy a plot of land there and build your house. This is Kishi. So you can come from Laha community and go to Oketegi. If you like that area, you can go there, buy a plot of land, build your house, feel fine. So all the money that you get there, you gather it together, you will do tangible things. So if you enter the town now, you can see Laha community, you can see Zaledo town hall, you can see Laha town hall. So all this money they develop their own community. That is what is going here. Thank you so much. I say, yeah, in Kawani. Mokawa. Mokawa. Question Coco, how can I don't discuss the Lani Yaini? So, and you see this building? Yes, sir. That is Royal Cemetery. Royal Cemetery. Yoruba people say Boji, Loba. They say Loba so senior. That building, that building is there. So all the past obas, about 11, 12, that is 11 obas, they are there. This is 12 obas. Okay, so this one is just Royal Cemetery, not the owner. So the father of this recent oba, here. That is Arrow Dui first. Second. This is the Arrow Dui first. So Oba Bello Jobish is the one. So Dono is region. So the Muslim work Kishiwa. Dono is region. The Christianity work Kishiwa. So First Baptist Church, well, maybe you can hear about 3 years ago, around 2017. They did their 100 years anniversary. That First Baptist? Yes. Wow. 100 year anniversary. So during the tenure of this gentle late Oba, Kishiwa. So now there's a pretty and this is the second roadway. So the rest of Obas they are there. So all this old money that you see, yes, they are from royal houses. There is some Oba, we have Adibingpe, we have Abubakar, we have Yusufu, you have Janta 1, we have Janta 2, we have Kishi Roman. So all of them, they are from royal houses. And all of us, we are from
Lagbulu running house. Lagbulu running house, all of us. So, Lagbulu running house. And our great mother, that's Adasia. You understand, ba? It's a long story. It's an history per se. So, but the death of that woman was buried there. So all these are those that we are doing. So just to remember and sacrifice there. So that is what is there. You see, this is the chief hunter, Balogun. The chief hunter. So and we have Balo de Olo there, and they are under him. So the royal father and other things, we are going to bush. So we have to get some area we have to settle them for them. We have to settle there, Balogun and others and other hunters and vigilantes. They enter bush to kill animals. So and they will bring alive animal. So when they arrive, when they come back, they are going to Adasubo shrine. They will praise, they will do their prayer, they will do whatever they want to do. That's all. Eating. So far, so good. We have been exploring Kishi, one of the northwestern communities that constituted the second largest area of Oke Ogun, near Oyo State. So it has been fun, it has been lively, and I'm telling you, there is a lot of beautiful potentials to build in Kishi. Àwọn ọmọ Kishi jẹ́ Ruma, wọ́n ti ṣe dáadáa fún wa, and we are very, very grateful to everyone for their hospitality, for the accessibility, and the likes. I am very sure you are not going to miss this video. Please stay with us and continue to subscribe to OLUWAKIRI channel on YouTube. Thank you. Stay blessed. One love. Peace. Ọlọ́run ló ti ní ọ borí, ànábì ló sì ní nǹkan mọ́ fòyà, gbogbo ọ̀nà tí múnáfíìkì lè gbà ọ́ jẹ́ ìyọ̀ta.